ọjà kan nínú ẹ̀ àwọn tó bí ọ ní ọ̀rọ̀ àpọ̀. àbí ká sọ pé méjì inú ẹ̀ àwọn tó bí yàn ní ra fún yàn. ẹlẹ́kẹta nígbà míì ibi ọlọ́run bá ní wọn náà bá yẹn dúdé àbọ̀ bá fa àwọn gidi sàánù rẹ̀ wọ́n ra kẹta fún ọjà àkọ́kọ́ òun ni ta lọ́sọ̀ yẹn ń sun náà dọ́tí yẹn dáyé sẹ́rí ẹni tó gbọ́mọ lọ́wọ́ báyìí níjọ́ tó máa dáyé ní sẹ́nu gbèsè ayé ọmọ ní máa ń lápá tó sọ pé èèyàn wẹ́ ni ire ni tó sọ pé bá a sọmọ mi ló kọ tí wọ́n pe sàmì èèyàn mo sọ ló kọ báyìí ní máa lápá àwọn òbí yẹn ní ra yóò fún yẹn. ẹ̀kejì àfa àkọ́kọ́ máa kéwù máa lápá nínú ìgbésẹ̀ ayé ọmọ kéwú ọ̀dọ̀ ta ló ti gbà á wá ogun bàbá wa tá a máa ń sọ ohun àwọn tí wọ́n gbà lọ́dọ̀ wọn ò lápánu ayé wọn àfa àgbà sẹ́yìn tábìlì àdábì ọ̀ lápánu ayé bàbá sẹ́yìn kàmáyì bàbá sẹ́yìn ẹ̀sìn ló bí wá sẹ́yìn sọ́lẹ́wò ọ̀ lápánu ayé sẹ́yìn bàbá sẹ́yìn Adam bàbá Umaru lágbàdì ọ̀ lápánu ayé bàbá sẹ́yìn Adam bàbá Ádámù nàmájí ọlápánu ayé bàbá sẹ́kẹ̀ Ádámù ọdún méjì. ẹ̀kẹta bí ọlọ́run bá fẹ́ dá ní sẹ́sẹ́ láyé àbọ̀ bá dìde èèyàn rí ìjọba lọ́dọ̀ ọlọ́run ẹni tún òpè gán lè wá lọ́wọ́ ìjáde láyé ẹja lọ kí n ṣe la kì í séèyàn bẹ́ẹ̀ àbí tíṣẹ́ rẹ̀ bá dàgbà àbí tó bá láwọn ọmọ gidi fọmọ gidi bẹ́ẹ̀ yá wọn á lọ bá àwọn tí a bá rágbàlagbà ń fẹ́ dákẹ́ pàtẹ́bà ẹ̀rọ bá ń pàṣẹ ní bàbá mi báwọn sàbẹ̀ náà ti lọ bá nàbí ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bọ́dọ̀ mi bẹ́ẹ̀ náà àwọn àgbàlagbà àwọn náà tún ra fúnra àwọn ó tó lọ wọ́n máa ń mọ́ra wọn àwọn òsìjú àwa tó níta ìgbà fúnra wa àwọn gbà fúnra wọn yóò ti fojú sùn yí pé ọlọ́run kà ní mìíràn náà ìràwọ̀ mi tàn ju tẹ́lẹ̀ ìlọrin ẹsẹ̀ rẹ̀ bọ́ wájú lọ́dọ̀ ọlọ́run jù mí lọ. láti fojú sùn àwọn ọ̀dọ́ bóun bá dákẹ́ ẹni láwájú kí n sùn lára ẹ má gbé wọn lẹ́wọ̀ àfi kó dé wọ́n á máa ríra wọn bẹ́ẹ̀. bàbá wa tí ọlọ́run pè láàfáà yín ó ti tó tàdáì alájí àgbà ti tó tí ìbá bá ní Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run gan ò fi ànábì ilẹ̀ ń pa pípọ̀sẹ̀ òun mójú kó bẹ́ẹ̀ ní ẹ̀gbẹ́ alákà lọ́wọ́ bá dẹ̀ bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim inna fatahna laka fathan mubina liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara wa yutimma ni'matahu 'alayka wa yahdiyaka siratan mustaqima wa yansuraka Allahu nasran aziza. Ọlọ́run ti rí bá àwọn wa gbé ní ẹ̀jọ́ ọ̀dọ́lá mọ́tàkọ́dá sẹ́ńdíkà wà má ọ̀gá wa ní bá láti wá sọ ti àfá tọ́jẹ́ wa ní ọlọ́gá ní àkọsẹ̀ rí sọ kó ti pọ̀ jù tí ìbá ti gbé bẹ́ẹ̀ ni àbá ní bàbá tí ó sẹ̀ rí alájí àgbà nù ara ìlọrin abá gbádùn yàn wọn ló kúnná lẹ́dàá pípọ̀ ó kúnná lẹ́dàá pípọ̀ àwọn ẹ̀dá kan ní bàbá alájí àgbà tí báyìí àgbà nǹkan lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run sì filẹ̀ ẹ̀dá kan tó wá ní wọ́n tí wọ́n tó fẹ́ wọ́n tó ṣe fi bẹ̀rẹ̀ ọ̀hún ọlọ́run dákun ṣàwọ́ alájí àgbà ṣàánú mi iṣẹ́ wọn lẹ́wọ́n jẹ́ bí kìí ṣiṣẹ́ yìí òwe abádélé mi máa ń sọ àwọn oníṣẹ́ iṣẹ́ sí Ádámù là ń jẹ́ àmì tí òwe wọn lẹ́ ń jẹ́ bí ọlọ́run
ìfẹ́ sí wà sí púpọ̀ ìdí ẹ̀fẹ́ sí wà lọ́rọ̀ àbá yìí ti mú fíkìrà mi wá fún mi kò ní sọ̀rọ̀ kọ́mọ̀ sí ọba ni gbogbo tó bá ti sọ fáwọn ànábì nǹkan yọ tán lẹ́rù yóò máa ṣiṣẹ́ tó gbọ́dọ̀ kí á mọ̀ ní lára gbogbo ẹni tó bá wà lédi mílà mọ́ ọlọ́run lọ sọ yí pé kò ní dójú tìrì ànábì yàwó mọ̀ ní. يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. àdéhùn ẹ̀ ni ìwé a tí wọ́n ni ọ̀rẹ́ mi ìní dójú tì ọ́. يوم لا يخزي الله النبي والذين آمنوا معه. dèdè ayé àwọn tó fi bá ànábì lòun ń bẹ́lẹ̀ fàlàjì àgbà náà. dèdè ayé àwọn tó fi bá ànábì lòun ń bẹ́lẹ̀ fún sí ádámù náà. ń bẹ́lẹ̀ fún àwọn ńlá náà àfa kọ̀ọ̀kan pé kò ní dójú tì wọ́n kò á ní dójú tì. والذين آمنوا معه. ẹnu aládínà máa wù ámànú máa wù lọ́wọ́ الذين آمنوا معه. àmójú ọ̀nà yìí bada bismillahir rahmanir rahim wàbí àwòsíní ánìsúra ní ìmọ̀tàkà lẹ́sí àlàmúta àlàyé wàhálà wà nílẹ́yà وأن أعمل صالحا تردهم ودينني برحمتك بعبادك الصالحين. رب أعوذني أن يسر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقال الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقل ربي أدعني مريض عن صدقين وأرجني مخرج صدقين واجعلني من لدنك سلطانا نصيرا واجعل لي من لدنك سلطانا